Good day everyone, you are welcome to my page. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi. Ẹ káàbọ̀. Orúkọ tèmi ni Bukoye Taiyeluberu. My name is Bukoye Taiyeluberu. I am a Yoruba language educator. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá. So today we'll be looking at vowel. Today we'll be looking at vowel chart. Lónìí a máa sọ̀rọ̀ lórí àtẹ fáwẹ́lì. Gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá, a sọ̀rọ̀ lórí àtẹ kọ́nsọ́náǹtì. Last week we talked about consonant chart. So today we'll be looking at vowel chart. Ní èdè Yorùbá a ní fáwẹ́lì méje. Fáwẹ́lì méje la ní oní a, e, ẹ, i, o, ọ, u. Ṣé wá rí àwọn fáwẹ́lì yìí a pín wọn sí méjì. A ní àìrọ́múpè àti àìrọ́múpè. Fáwẹ́lì àìrọ́múpè méje òun ni a ní. Fáwẹ́lì àìrọ́múpè márùn-ún òun ni a ní. Fáwẹ́lì àìrọ́múpè méje òun ni a, e, ẹ, i, o, ọ, u. Fáwẹ́lì àìrọ́múpè òun ni a, ẹ, i, ọ àti u. So wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí bí a ṣe ń pe àwọn fáwẹ́lì wọ̀nyí. Bá a ṣe ń pe àwọn fáwẹ́lì wọ̀nyí. A máa rí àtẹ fáwẹ́lì tí wọ́n pè ní vowel chart. Fáwẹ́lì i òní ó wà ní abẹ́ iwájú. Iwájú túmọ̀ sí pé àwọn fáwẹ́lì tí a pè nígbà tí àwọn iwájú tó gbéra sókè. Nígbà tí àwọn iwájú ó gbéra sókè bí i, e, ẹ. Tá bá pè á rí pé iwájú ahọ́n ó gbéra sókè. Iwájú ahọ́n gbéra sókè. Fáwẹ́lì àárín ó ní èyí tí a pè nígbà tí ìró tí a pè nígbà tí àárín ahọ́n ó gbéra sókè òun ni a pè ní a. Fáwẹ́lì ẹ̀yìn nígbà tí èyí tí a pè nígbà tí ẹ̀yìn ahọ́n ó gbéra sókè òun ni u, o àti ọ. Ṣé wá rí irú àwọn yìí? A máa ń pe fáwẹ́lì yìí ní ahánupè. Òun ni fáwẹ́lì tí a pè nígbà tí ahá ẹnu pè táwọn olóyìnbó pè ní close. Ahá ẹnu pè bí i àti u. Ahá ẹnu pè. Ahánu díẹ̀ pè òun ló pè ní half close. Ahá ẹnu díẹ̀ pè bí ẹ àti o. Ayánu díẹ̀ pè òun ni half open. Òun ni ẹ àti ọ. Èyí tí ó kẹ́yìn ni ayánu pè. Òun ni open. Ha. Àwọn ọ̀rọ̀ tí a bá ṣe pé ha, aya ẹnu wa pè. So nǹkan tá a máa sọ lónìí nìyẹn àtẹ fáwẹ́lì. A sọ lórí àwọn fáwẹ́lì tá a ní. Àwọn mìíràn wà. A ní fáwẹ́lì pẹrẹsẹ àti fáwẹ́lì roboto. Ṣé rí fáwẹ́lì pẹrẹsẹ ó lè dà nígbà tí àwọn ìró tí a pè nígbà tí ètè wa rí pẹrẹsẹ ó pẹrẹsẹ sílẹ̀ bí i, ẹ. Nígbà tá a pè pé ètè wa rí pẹrẹsẹ ṣùgbọ́n roboto ó ní o, ọ, u. Bí àwọn fáwẹ́lì pẹrẹsẹ àti roboto nìyí. Thank you so much for watching. So join me on my YouTube channel at Bukoye Mary and my Twitter page at Bukoye